kí ni ẹ lè sọ Alhaja nípa ìwà ìgbésí ayé bàbá Imam Bashir tó jẹ́ ìmáàmù àgbà fún gbogbo ìlú Ìlọrin àti agbègbè rẹ̀. Tá a lè sọ nípa bàbá a rí ẹ̀kọ́ púpọ̀ látara bàbá. Bàbá jẹ́ ẹnìkan tó lè fún ọ ládájọ́ bí ẹ bá gbé ọ̀rọ̀ dọ́dọ̀ wọ́n bá ṣe rí ní bàbá ọ̀dà. Kò ní pé bóyá ọlá ló gbé ọ̀rọ̀ ọlá wá sọ́dọ̀ wọn kí wọ́n fi dà. Bàbá jẹ́ ẹnìkan tó ṣe pé ìwà tútù lọ́wọ́ ní. Bàbá jẹ́ nìkan tó yẹ pé ẹ̀kọ́ tí wọ́n ní ìfúkọ́ gbogbo arẹ́kọ̀ọ́kọ́ pọ̀ lára bàbá. Bí bàbá ní ká máa sọ̀rọ̀ bàbá àní kò ní àyè. Ìwà bàbá dà ẹ wá fi ìwà bàbá náà ẹ fi gba àwọn èèyàn náà nímọ̀ràn àwa tó kù lórí ilẹ̀. Ìmọ̀ràn tá a lè gba àwọn èèyàn tó kù lórí ilẹ̀ pàápàá gbogbo wa lápapọ̀ tí ń jẹ́ gbogbo ọmọ àlẹ́bí ajá mẹ́ta. Ìwà tọ́lọ̀ ń fẹ́ náà ní ká nífẹ̀ẹ́ ọmọ àbá nífẹ̀ẹ́ ọmọ. Ìwà tọ́lọ̀ ń fẹ́ náà ní kó ṣe pé ẹni ẹ̀kọ́ tó tún wá fún pọ̀ ọmọ ẹni kejì bàbá lẹ́kọ̀ọ́ ó sì tún fún pọ̀ ọmọ ẹni kejì. Ìmọ̀ràn mi fún kálukú ni pé tó ẹni gbogbo ẹni tọ́lọ̀ bá kádàrá pé lọ́wọ́ owó ìwò ṣe jẹ́jẹ́ kó tẹ̀ dáadáa. Ọlọ́run ọba yóò sì pẹ̀lú wa ẹ bá wa ṣàdúrà fún ìdílé bàbá àwọn ọmọ bàbá àti ìlú Ìlọrin lápapọ̀ ní ìparí ẹ ìbá wa dárúkọ yín. Àkọ́kọ́ lè kíra wa torí ọ̀fọ̀ bàbá ọ̀fọ̀ gbogbo òní kìí sọ̀fọ̀ ẹnìkan Ọlọ́run kò fèrè ní bàbá Ọlọ́run kọ́ yá fún wọn Ọlọ́run kọ́ ṣàfihàn wọn wájú tí wọ́n kọ sí ìdíjì ọlọ́jọ́ kó dáa èyí tí wọ́n fi lẹ̀kọ́ lọ́mọ pa jẹ bísímìláì kúrò àná bísímìláì iná àtẹná bísímìláì ramani rahim wà láwù pàdé aláwù sàmù lámìyẹ ní wàlàkúndà lámìyẹ kúndà òkùnfà ẹ̀yìn tó fi lẹ̀ iná àtẹná ọlọ́mọdé ọba jẹ